Wípé a kú dédé àsìkò yìí, a kú bí ojú ọjọ́ ṣe rí ní gbogbo ibi tí a bá wà. Ọlọ́run bá kò ní fi ẹnì kankan wá sílẹ̀. Nínú fídíò tí mo ṣe kọjá, mo ṣe àlàyé kan fún wa wípé àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà ìpàdé parapọ̀ tí ó wà ní àkọọ́lẹ̀ tó jáde nínú ìwé ìròyìn káàkiri, ní èyí tó ṣe wípé kì í ṣe àgbélẹ̀rọ lọ́dọ̀ èmi Zubair Muhammad Taofeek. Nǹkan tó ní ẹ̀rí nínú ni láti pé kí n kà jáde fún wa. Òyìnbó la fi ṣe, but tá a bá sọ tí ń jẹ́ òyìnbó díẹ̀ nínú ẹ̀, a ó tú ní Yorùbá. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu. Ó fẹ́ jẹ́ dandan díẹ̀ fún mi láti lo òyìnbó ni ó sì fẹ́ jẹ́ dandan díẹ̀ fún mi láti pé kó òyìnbó ọmọ jáde nínú nǹkan tí mo ní ìfẹ́ sí ìlú bàbá mi tó pa tilẹ̀ àti ahọ́n tí Ọlọ́run bá dá sí mi lára. But a rí nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn, omi nínú àwọn èèyàn, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu tí wọ́n mọ̀ sọ fún mi pé kódà nǹkan tí ẹ bá fẹ́ send sí mi, ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ kó jẹ́ Yorùbá. A ò fi ṣe gbéraga, a ò fi ṣe kíni, a ò ní fi ìtìjú kó àrùn, a ò gbọ́ òyìnbó débi tí ẹ̀ ń sọ yẹn. So ẹ jẹ́ kí Yorùbá yín kẹ́ ẹ máa fi clear ǹ tẹ́ bá sọ, torí tí ẹ bá sọ òyìnbó mi lọ Yorùbá tó bá tẹ̀lé, a ti máa ń mọ ibi tí òyìnbó yẹn ti ń bọ̀ pẹ̀lú nǹkan tí ẹ bá sọ. Ìtumọ̀ tó fi jẹ́ pé ká ṣe kíni ní òyìnbó mọ́ Yorùbá ni. Paragraph kíni yìí yóò tó bí yóò fẹ́ tó nǹkan bí 8 sí 9. Màá wá rọ̀ wá pé ká dákun torí Ọlọ́run kí a farabalẹ̀ fún ara wa ká gbọ́. Torí ẹni tí ò bá tí ì ní kíni yìí, nígbà tí ó bá wo fídíò yìí tán, kó lọ rí wo bí comment section, níbi tí wọ́n gbé tí ń ṣe comment. A ó place ẹ̀ síbẹ̀ láti pé kó tún fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó tún fi kà á. Tó bá ṣe é ṣe, òun náà lè copy ẹ̀ jáde. Wàláhì kó fi pamọ́. Ohun tí ó wúlò ni ọ̀rọ̀ ìtàn ni fún àwọn tí wọ́n ṣe nǹkan tí wọ́n ṣe ní ọ̀sẹ̀ tó kọjá lórúkọ wípé àwọn ń ṣe kíni o, àwọn ṣe ìpàdé parapọ̀. Tẹ́ni tó ní nǹkan gangan sí pẹ̀lú wọn lórí ìjókòó tí wọ́n sì wá ń fi òkò ọ̀rọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí. Kíni jáde nínú ìwé ìròyìn wọ́n sọ pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ dot. When the head begins to roll, Seun's aide affected. Dissolution of Parapọ̀ Youth Wing. Probe of financial demanded. Wọ́n ní ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ ìpàdé tí wọ́n ṣe kọjá. Ìdá kábíyèsí ti bẹ̀rẹ̀ sí máa fi làkàlàkà débi pé ìdá náà ti bẹ́ orí ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ààfin látàrí tó ṣẹlẹ̀ níbi ìjókòó Ògbómọ̀ṣọ́ parapọ̀. Àwọn èèyàn wá ń pèpè fún wípé àwọn igun àwọn ọ̀dọ́ tí Ògbómọ̀ṣọ́ parapọ̀ wọ́n ń pèpè fún wípé kí wọ́n tú wọn ká, kí wọ́n má jẹ bẹ́ẹ̀ mọ́, kí wọ́n má sì ń bẹ mọ́. Láti ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan ò kí ń gbọ́. Nígbà tí ọ̀rọ̀ òṣèlú wọ ìlú, ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ lórí pé àwa ni wing o, àwa ni U2, àwa ni U2 tí à ń bá kálẹ̀ káàkiri nígbà náà. But òkòtó rọ́ wọ́n ní kì í gbé ìjà. Síbẹ̀síbẹ̀, a tún wá rí àwọn ìpèpè tí wọ́n pè wípé yóò dára púpọ̀ láti pé kí wọ́n ṣe ìwádìí lórí àwọn owó tó ń wọlé fún Ògbómọ̀ṣọ́ parapọ̀. Báwo ló ṣe wọlé? Báwo ni wọ́n ṣe ná? Àwọn ta ló fọwọ́ sí? Ààyè ibo ni wọ́n fi sí kó tó di pé wọ́n ó ṣe. Bóyá torí pé a ò kí ní project tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti mọ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ló jẹ́ kí eléyìí náà kó rí bẹ́ẹ̀ wípé àpapín. At any time everybody lè di contractor. Anytime tó kàn bá ti délẹ̀, bá ṣe ná láàmú wá, tá sáré ibi kan tá fi kọ́, síbi ká sá ti kọ́ lẹ̀ ni tá bá ti débẹ̀ tá bá ti gbé fáwọn èèyàn. But a dúpẹ́ f'Ọlọ́run pé ní ti èyí tẹ́ ṣe yìí, níbi tẹ́ gbé tí ń ka ọ̀rọ̀ ìṣúná yín jáde, owó tẹ́ ná, ibẹ̀ la ti ń gbọ́ táriwo tí ń sọ lábẹ́nú, kò rí bẹ́ẹ̀.
bó ló ṣe rí báyìí, jẹ́ ká ṣèwádìí lórí ẹ̀. Ìwé yìí wá tẹ̀síwájú ní the last might not have been heard about the rumpus in the Ògbómọ̀ṣọ́ parapọ̀ worldwide, which many believe infiltrated by those opposed to the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́, Ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ III. Ó ṣeé ṣe kó jẹ́ pé kí a má ti gbọ́ púpọ̀ lórí nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé pẹ̀lú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Ọba wa Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ III. Àwọn oníwèé ìròyìn wá tẹ̀síwájú pé on Sunday we learned of the suspension of an aide of the Ṣọ̀ún, Bolaji Asagbe, who was a joint anchor of the program at the last annual general meeting AGM of the Apex Social Cultural Association on December 26. Wọ́n ní ọjọ́ Sunday tó kọjá yìí ni àwọn rí ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fún ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ààfin tá ń pè ní Bọ́lájí Àṣàgbẹ̀ wípé wọ́n ti fún ní ìwé ìsinmi nílé pé kó lọ farasin sílé fúngbà díẹ̀ dìgbà tí wọ́n bá tó ránṣẹ́ pé padà, that is indefinite suspension. Èyí sì wáyé ni torí pé òun náà wà nínú àwọn tí wọ́n ṣe alága àdúró, alága bẹ̀rẹ̀ àbí bó lẹ ṣe fẹ́ lò ká lò fún wọn náà pé àwọn alága àdúró ọ̀rọ̀ sísọ tó yẹ pé bí àwọn MC jókòó wípé àwọn náà jẹ́ kan nínú wọn. So àwọn ọmọ gbọ́ ìtumọ̀ níwájú. According to his information, Asagbe was suspended for attending the AGM without authorization. He is an employee of government, Ògbómọ̀ṣọ́ North Local Government, posted to the palace as an aide of the Ṣọ̀ún. Ọ̀gbẹ́ni Asagbe nínú ìròyìn tó tẹ àwọn lọ́wọ́, ó fi hàn wípé ó lọ sí ìpàdé yìí láì gba àṣẹ láti ààfin, tó yóò jẹ́ pé ó ń ṣiṣẹ́ pẹ̀lú ààfin ní àti ọwọ́ Ògbómọ̀ṣọ́ North, Ògbómọ̀ṣọ́ ikùn àríwá ni wọ́n fà kalẹ̀ láti pé kó lọ rí mọ́ ṣiṣẹ́ ní ààfin. Kó jẹ́ pé gbogbo ohun tí ó bá ṣe àtibẹ̀ náà ni yóò ti mọ̀ gbàṣẹ gbogbo ohun tó fẹ́ ṣe. Ṣùgbọ́n ó lọ síbi ìpàdé yìí láì gba àṣẹ kankan láti ààfin. The characteristic of the 2024 AGM is being pointed at as another proof of suspected conspiratory agents by the association against the monarch, who incidentally is its grand patron and spiritual guardian. Àwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn níbi meeting tí wọ́n ṣe, níbi ìpàdé tí wọ́n ṣe ní ti parí ọdún tí wọ́n ṣe ní 2024 yìí, ó ṣe ìtọ́ka sí ìfẹsẹ̀múlẹ̀ ìwà àbòsí tí àwọn ìjókòó yẹn ní sí àpèrè ìlú Ògbómọ̀ṣọ́, èèyàn ọba, tó sì jẹ́ pé ọba yìí náà ni àpèrè yìí ní bàbá àṣàlẹ̀ fún gbogbo parapọ̀ yòówù tó bá wà ní ìlú Ògbómọ̀ṣọ́, nílé lóko, ní títẹ̀sìn, ní ti ohunkóhun, tó yẹ pé wọ́n máa jẹ́ ìtọ́nisọ́nà lórí ní tá bá fẹ́ ṣe nílùú. Àwọn ni bàbá àṣàlẹ̀, abẹ́ ẹgbẹ́ gbogbo wọn, abẹ́ wọn ni wọ́n wà. Wọ́n wá lọ ṣèpàdé yìí pẹ̀lú ọmọ ọ̀dọ̀ wọn jáde lọ láì gbàṣẹ. Lójú rẹ̀ náà wọ́n ti ń bú wọn, àwọn tó ń ṣe náà ò tó ránṣẹ́ pé wọn, torí pé wọn ò ní wọn rí. Tán bá wá, wọ́n ti kọ àwọn ìwé tán ti fẹ́ fi ṣe ìbàjẹ́ fún wọn, tàbí wọ́n ti gbin àwọn ọ̀rọ̀ burúkú tán fẹ́ fi sọ ọ̀rọ̀
fún wọn. Some program personnel at the AGM did not go down well with a lot of people who believe some of them are opposed to the Oba. The ground for this is not unconnected with the chief imam's imbroglio, who is embroiled in a crisis of paternity and his family, and is required to prove himself before he could continue this decision. This decision has, however, set him on wraps with Oba Gandhi. His band of followers joined in the fray, and the crisis generated into verbal attack on the monarch. Wọ́n ní ìjókòó yìí ó jẹ́ ìjókòó tó ya ẹni lẹ́nu pọ̀jù, torí pé ó ní í ṣe pẹ̀lú pé wọ́n mọ nǹkan tó ń lọ láàrin ìmáàmù ìlú pẹ̀lú ọba. Àlùbẹ́ lórúkọ ìmáàmù ìlú ni, kì í ṣe tìlú for now, but ó ní í ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe kọ́ síbí wípé tó ní problem pẹ̀lú ẹni tí ń jẹ́ chief imam. Èmi ni mo fi tìlú sí, kì í ṣe tìlú. Tó ní í ṣe pẹ̀lú chief imam nípa ọ̀rọ̀ ibi tí wọ́n gbé ti bí, ní èyí tó jẹ́ pé ìyapa ọ̀rọ̀ wà lórí pé ọmọ ilé ni ọmọ ilé kọ́, tí wọ́n gbé ọ̀rọ̀ yìí lọ rèé bá ọba, tí ọba sì bá wọn dá sí i, tó sì ní kí wọ́n gbìyànjú láti lọ rí yanjú rẹ̀ ní inú ìdílé wọn, ní èyí tí ò bá wọn lára mu, tí wọ́n fi wá torí rẹ̀ sọ àpèrè díbi tí wọ́n ti ń sọ òkú ọ̀rọ̀, tí ọba wá di wọn àrífín lójú wọn, tí wọ́n fi wá ń bu wọn kálẹ̀ káàkiri, tán fi wá ń ta ká, wípé ìjókòó yẹn fi ojú hàn gidi gan, wípé ìjókòó àbòsí ni lé orí ọba wa Gandhi Afọlábí Ọláoyè Òròmọgẹ̀gẹ̀ kẹta. Before the AGM prominently featuring such persons seen as opposed to the Oba, when the latter was expected to attend, is an anthem, a blatant attempt to humiliate the revived Oba. Thank God the king did not attend the meeting. Only God knows what will have happened. An indigent who, however, spoken under the condition of anonymity, told our newsmen. Wọ́n ní tó yà wọ́n lẹ́nu jù ni pé kó tó di pé ìpàdé yìí ó bẹ̀rẹ̀, wọ́n gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún àbí ohun gbohùngbohùn tí ń ṣe microphone, wọ́n gbé fún ẹnìkan láti pé kó bá wọn sọ ọ̀rọ̀ ìyànjú bí àdúrà bí bẹ́ẹ̀ ni, torí kó tó di pé àwọn èèyàn kàǹkà tí wọ́n fi wà ní orí ìjókòó. Ṣùgbọ́n nǹkan tí ó ya àwọn lẹ́nu òun ni wípé orin àbí ọ̀rọ̀ àtẹ̀síwájú tí wọ́n ń sọ, ó jẹ́ ọ̀rọ̀ tó yẹ pé ìyípadà rẹ̀ ń fi hàn wípé ọ̀rọ̀ tí wọ́n fi ń tako ọba, tí wọ́n sì fi ń bu ọba ni. Ìní ọ̀rọ̀ yẹn, ẹni tó wá bá oníròyìn sọ̀rọ̀ wá sọ pé, tó fi orúkọ ara rẹ̀ pamọ́, wípé ó wá ń sọ wípé ọpẹ́ ni fọ́lọ́run tó jẹ́ wípé kábíyèsí ò sí lórí ìjókòó, torí pé gbogbo ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tó tako kábíyèsí ni, tó sì tó dà gẹ́gẹ́ bí èébú. Yóò sì rọrùn fóun náà láti pé wọ́n sọ níbẹ̀, torí ó ti rí àwọn bàbá àsàlẹ̀ rẹ̀ tán ti wà lórí ìjókòó, torí náà gbogbo ohun tó bá fẹ́ sọ ńgbà náà yóò rọrùn fóun. Wọ́n wá ní Chief Imam Toliat was selected to take the opening prayer. Then there was this chairman appointed for the occasion, who is believed to be the chief promoter of Chief Imam, Alhaji Mansour. Then you saw Oluwatana in his Ewe rendition, unabashedly declaring Imam Toliatu as my Imam, and going ahead to lampoon the high chiefs, the Ilus, calling them
unprintable names, that is too much. wọ́n ní tó jẹ́ nǹkan ìyàlẹ́nu níbẹ̀ ni wípé wọ́n fún Yunus Toliat ní àdúrà ìbẹ̀rẹ̀. Nígbà tí wọ́n fún ní àdúrà ìbẹ̀rẹ̀ tán, wọ́n wá announce wípé ẹni tí wọ́n fi ṣe alága àjókòó yẹn ní ìjọ náà ní í ṣe Alhaji Monsur, tí gbogbo ayé sì mọ̀ wípé Alhaji Monsur ní promote Yunusa tí fi ń ṣe gbogbo nǹkan tí ń ṣe gẹ́gẹ́ bọ́n ti ṣe kọ́ síbí. Wípé tó jẹ́ pé Alhaji Monsur nígi lẹ́yìn ọgbà nǹkan tí Yunusa ń ṣe. Wọ́n ní tó tún wá jọni lójú náà ni wípé wọ́n wá rí akéwì kan tí ó pera rẹ̀ ní Olúwatanná. Nínú ọ̀rọ̀ tó ń sọ, ó wá ń sọ ọ̀rọ̀ àbùkù fún ọba àti àpèrè àti ìlú, àwọn ìlú, that is àwọn olóyè. Ó wá bú wọn láì wo ẹ̀yìn wò pẹ̀lú tí ń sọ, láì sì níbẹ̀rù pẹ̀lú ẹ̀, torí pé ó sọ lójú gbogbo ayé pé my imam, ìmáàmù tèmi nù. Èèyàn ni pé bí bọ́ba ò bá tiẹ̀ fẹ́, wàhálà àtọ̀bà nù, ìmáàmù ti tòun nù. Ó tún wá láyà láti pe àwọn olóyè ìlú ní ẹ dákun ẹ foríjì mi ẹ̀yin bàbá wa, ní ahọ́n ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, torí pé kó lè bá yé àwọn èèyàn ni mo fẹ́ pè bẹ́ẹ̀. Ó ní àwọn dàdàngọ́ ní olóyè, pẹ̀lú àwọn gbogbo àwọn dàdàngọ́ ní olóyè. Ẹni tá ń wí náà sì ń wí pé bọ́yá ọmọ inú ilé ọba lòun náà. Ó sì ń yẹ̀yẹ́ àpèrè, ó sì ń bú wọn, ó ń bú àpèrè gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé kalẹ̀. Confirming the suspension of Asagbe, a credible palace source informed, yes, Asagbe has been given a letter of suspension from the palace because he did not obtain permission before attending the meeting. Ó tún fi múlẹ̀ wípé ẹnìkan sọ fáwọn láti ààfin wípé yes, nítòótọ́ ni wọ́n fún Asagbe níwèé ìdánidúró torí pé ó lọ síbi tó lọ yẹn láì gba ààyè pàápàá lọ́wọ́ wọn ní ọ́fíìsì ìyún láàfin tó fi lọ. In another dimension, the chairman of the home zone of the association, Prince Farouk Aderemi Olude, has called for the dissolution of the youth wing, alleging them of arbitration that happens at the AGM. Wọ́n ní ẹni tí ń ṣe alága fún Ògbómọ̀ṣọ́ parapọ̀ ti ìlú Ògbómọ̀ṣọ́, ìyún ọmọ ọba Farouk Aderemi Olude, ó wá ti pèpè fún pé àwọn ẹgbẹ́ ọ̀dọ́ tí Ògbómọ̀ṣọ́ parapọ̀ wípé kán fọ́n wọn ká pátápátá láì bẹ̀yìn wò fún torí nǹkan tó ṣẹlẹ̀ yẹn, torí ó jẹ́ nǹkan ìbànújẹ́ tó pọ̀. Kí wá ló fà á? Prince Olude, in a WhatsApp message and voice note made available to Ògbómọ̀ṣọ́ Inside, disapprove of what he calls conspiracy against the Ọba. Ó ní ọmọọba Olude, ó ní ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún tó fi jẹ́ kó fi sórí kínní gúrúùpù WhatsApp kan tí wọ́n wà, tó sọ pé kínní yìí ti fi hàn wípé ìjókòó àbòsí ni wọ́n jókòó ńgbà náà, bó tilẹ̀ jẹ́ pé òun náà wà níbẹ̀, ṣùgbọ́n àwọn nǹkan kan ń lọ lábẹ́nú tí òun ò mọ̀, tó jẹ́ bí ìjókòó àbòsí lé ọba lórí. He said in Yoruba, ìran bàbá mi kì í di ọ̀tẹ̀, Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé kì í ṣe ẹgbẹ́ àwọn ọlọ̀tẹ̀, ojú wa ò kòrò sí ọ̀tẹ̀ àti àwọn ọlọ̀tẹ̀. My fathers never were involved in conspiracies. Ògbómọ̀ṣọ́ parapọ̀ worldwide is not conspirationary. We form at conspiracy and at conspirators. That is, we frown at conspiracy and conspirators. Gẹ́gẹ́ bí mo ṣe tú sí Yorùbá síwájú ni pé ìran bàbá ti tàwọn
n ò kí ń jókòó síbi ọ̀tẹ̀. Síbẹ̀síbẹ̀ Ògbómọ̀ṣọ́ parapọ̀ àgbáyé n ò kí ń ṣe ìjókòó ọ̀tẹ̀ wọ̀nyí sí ìwà pẹ̀lú ọ̀tẹ̀ torí pé ara wọn máa ń fúnjú pọ̀ fún gbogbo àwọn tọ́lọ́run bá ní kí wọ́n já sí ọlọ́tẹ̀. Olude who is set to lead the celebration of Olude Day in Ijeru on January 2 and has initially invited the youth wing of Ògbómọ̀ṣọ́ Parapọ̀, has now rescheduled and decided declaring them personal non-granted at the event. Olude sọ wípé àwọn ní ètò ìkónilẹ́nujọ tí wọ́n máa ń ṣe lọ́dọọdún lè ti tọdún yìí ó wáyé ní January tó ń bọ̀ lọ́dún tá a fẹ́ bọ́ sí ní January 2nd èèyàn ní ọ̀túnla. Láti lè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ti pe àwọn ẹgbẹ́ ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́ Parapọ̀ láti pé kí àwọn náà kí wọ́n wà ní ibẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tán ṣe yìí àwọn ń sọ lọ́wọ́ pẹ̀lú gbogbo tẹ̀mítẹ̀mí taratara wípé àwọn ò fẹ́ gbúrú wọn níbẹ̀ pàápàá lórúkọ àwọn ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́ Parapọ̀ níbi ìnáwó wọn, torí náà àwọn ti fagilé pípé wọn. Wọ́n ní nǹkan tó kọ sínú rẹ̀ nìyí. Good morning, youth. I am now withdrawing my invitation to you on our Olude Day celebration. Please, I don't want to see any youth there. To God must always be the glory. Copies of these messages, including to him, were also sent to the area commander, Owode Justice Afolabi Adeniran, president of the association, the secretary of the Shoun of Ògbómọ̀ṣọ́, the Imperial Majesty himself, media houses, and all security operatives. Wọ́n ní ẹ má wá síbi tá a fẹ́ ṣe yóò ṣe lẹ́nu lásán. Wọ́n ṣe ní ìwé tí wọ́n kọ sí wọn pé àwọn ò fẹ́ rí wọn níbi ìjókòó àwọn, débi pé wọ́n fi ìwé yìí ránṣẹ́ sí ọ̀dọ̀ àwọn area commander, wọ́n sì fi ránṣẹ́ sí ọ̀dọ̀ Justice Afolabi Adeniran tí ń ṣe tó jẹ́ pé àwọn ní president association. Wọ́n tẹ ìjókòó, wọ́n sì tún fi ránṣẹ́ sí secretary ààfin láti pé kí wọ́n mọ̀. Wọ́n tún fi ránṣẹ́ sí gbogbo àwọn ètò ààbò káàkiri, that is the security operatives agencies. Wọ́n ti fi ìwé yìí ránṣẹ́ sí gbogbo wọn láti pé lórúkọ Ògbómọ̀ṣọ́ youth o, àwọn ò gbọdọ̀ gbúrò wọn níbẹ̀. Tí máa wá kẹtì kún tán bá wá lọ nítorí wọn bá rí àwọn ni wọ́n fà. Olude, who angrily rejected an award meant to be given to him at the AGM because of how the event unfolded, also stressed he has advised Justice Adeniran to disband forthwith the youth wing. My lord, sir, please take action now. The leadership of the youth should be banned from functioning from now till further notice, he wrote in a message to Justice Adeniran. Ọmọọba Olude ó fi ìbànújẹ́ ọkàn ìbínú gidi ó fi hàn léyìí tó fi sọ fún wọn wípé kódà award tí wọ́n fẹ́ fún iṣẹ́ takuntakun tí ń ṣe nílùú àti tí ń ṣe fún Ògbómọ̀ṣọ́ Parapọ̀ tí wọ́n fẹ́ fún ó jákulẹ̀ fún wọn pé mi ò fẹ́ ẹ̀dì nǹkan yín mú, èmi ò kí ń gba award lórí àbòsí torí pé kí ni ọmọ ọkọ ni mí, àwọn ìran bàbá títí mi wọn ò kí ń lòdì sílùú débi pé wọ́n fi wá lòdì sí àwọn aṣíwájú wọn. So iná nídìí èyí ẹ fi award yẹn di nǹkan yín mú, mi ò ní gbà. Àti pé ẹ̀yin bàbá wa president ìjókòó, mo kọ ìwé sí yín, nínú ìwé yìí mò ń pè yín láti pé kẹ́ ẹ tú ìgbìmọ̀ àwọn ọ̀dọ́ ká tí wọ́n pera wọn ní ọ̀dọ́ Ògbómọ̀ṣọ́ Parapọ̀, ẹ fọ́n wọn ká kí wọ́n sì mọ̀ títí dìgbà tí Ọlọ́run bá fi sọ pé kí ọ̀rọ̀ àti ìṣesí tí máa ń lọ kó yé ilẹ̀ kó sì yé ìlú. He also formed Oluwatana was not invited at all as Agbetu. We instead invited Arole, Fonyamu, and Wolex respectively, but surprisingly their names Oluwatana and Asagbe were put in the program.
we are investigating those who slaughtered their names at the point of printing. Wọ́n ní nǹkan tó yà àwọn lẹ́nu jù ní tó múnú dùn tó fi fúnjú pọ̀ fi sọ̀rọ̀ yìí ni pé Olúwatanná ó ti mú tójú bọ ọ̀rọ̀ tí ó kàn ní àtòun àti Àṣàgbé, torí pé àwọn ò pè wọ́n sí òde, wípé kán wá sí òde yẹn, àwọn ò pè wọ́n síbẹ̀. Ṣùgbọ́n yà wọ́n lẹ́nu báwo náà ṣe rí orúkọ Olúwatanná àti Àṣàgbé tán fi rí wọn gbé wọn wọlé sínú àwọn ètò táwọn fẹ́ ṣe, wípé ó yà wọ́n lẹ́nu. Kódà àwọn ń pèpè fún pé àwọn fẹ́ mọ àwọn eléwo lọ́lọ́ rèé fi orúkọ àwọn méjèèjì yìí sínú ìwé tí wọ́n tẹ̀ fún ìjókòó ọjọ́ náà tí ń ṣe program. Ta ló mórúkọ àwọn méjèèjì yìí tó mú wọlé? Àwọn ò fẹ́ kí wọ́n ṣe ìwádìí àwọn tó ṣe irú nǹkan bẹ́ẹ̀. They are in a big problem now. The culprits, when Oluwatanná came, we asked who invited him, and he was saying rubbish. The young wing members and their leaders are now posting unpalatable message in the social media. Wọ́n ní wọ́n tiẹ̀ tún dá ọ̀ràn kún ọ̀ràn, torí pé nígbà tí àwọn rí Olúwatanná níbẹ̀, àwọn bi léèrè pé ta ló pè ẹ́ wá sí òde yìí, torí pé a ò pè ẹ́, a ò sì fi orúkọ rẹ sínú program. Ṣùgbọ́n nígbà tí wọ́n gbé microphone sí fún Olúwatanná tó ti bẹ̀rẹ̀ sí máa sọ gbogbo ọ̀rọ̀ tó fẹ́ sọ fún àwọn èèyàn tó fẹ́ sọ̀rọ̀ sí, wọ́n ní wá jẹ́ nǹkan ìyàlẹ́nu fáwọn pé àwọn tí wọ́n pọ̀n wọ́n wọlé yìí wá bọ́ sórí social media, that is àwọn àtàgbà. Wọ́n wá bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ burúkú léyìí tó tún jẹ́ pọ́n ọ̀rọ̀ tó bú ìlú tó sì tún bú àpèrè. Èyí ni wípé a jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ kí àwọn méjèèjì yìí ń bọnú tán fẹ́ ṣe, kán lè bá ríbi fi ṣiṣẹ́ wọn, tí gbogbo wọn ò bá ní lè ríbi sọ ọ̀rọ̀. Àwọn eléyìí opportunity pé gbogbo ìgbà ní microphone wà lọ́wọ́ wọn, àwọn ò lè máa ju òkú ọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. A jẹ́ pé ìmọ̀ sí wọn ni wọ́n panupọ̀ sí ni. Only so I have withdrawn my invitation to them. I don't want to see them at our Olude Day on January 2nd. I am not a conspirator. I'll advise the president to take action to ban them, especially the ESCO. That will be a proof Parapo is not in support of conspiracy. Ó ní mo ti pè wọ́n pé mi ò gbọ́dọ̀ wá síbi ṣíṣe wa lọ́dọ̀ wa. Bákan náà mo sì sọ fún alága pé kí alága kó tú wọn ká, kó fún wọn ká. Ṣíṣe bẹ́ẹ̀ yóò fi ojú hàn, yóò sì fi gbogbo ara hàn wípé nítòótọ́ ìjókòó Ògbómọ̀ṣọ́ parapọ̀, wọn ò jókòó ń jọ ọ̀tẹ̀, wọn ò sì jókòó níjókòó àbòsí lé ìlú àbí kábíyèsí lórí. In the same vein, it is learned internal problem of finance of the body is being instituted by how far this will go is not known. The ball for this was set rolling by Dr. Saka Balogun when he faulted the shoddiness with which the account of the association was prepared and presented by the treasurer, Alhaji Bukola Badmus, during the AGM. Ó ní bákan náà ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbà tí wọ́n ní kí wọ́n sọ ọ̀rọ̀ nípa ètò ìṣúná bówó ṣe wọlé àti bí wọ́n ṣe náà. Ẹni tó wá róòlù ọ̀rọ̀ yìí jáde, tó gbé ọ̀rọ̀ yìí jáde, tó jẹ́ tó ká wọn lára ní bàbá wa Dr. Saka Balogun, nígbà tí àwọn ń sọ wípé kí ló dé tí ẹ fi lè gbé irú ipò báyìí fún irú Alhaji Bukola Badmus, torí pé àwọn tó yẹ pé ní tí wọ́n kà gangan ń bẹ láàrin ìlú, láàrin wa, ń tẹ́ ṣe yìí gbogbo ayé ní wò wá, yóò mọ jẹ́ nǹkan ìdójútì fún wa. Torí náà kò ní í dá láti pé bí àpẹẹrẹ ká lọ mọ gbéṣẹ́ káfíńtà fún electrician, kò sì ní í dá láti pé ká lọ rí mọ gbéṣẹ́ bíríkìlà, ká lọ rí mọ gbé fún káfíńtà. Ó yẹ kí ẹni tó bá mọ̀ nípa nǹkan nìkan gbé fún,
kì í ṣe pé ẹ wà á gbé iṣẹ́ akápò fún àgbẹ̀dẹ tí ó jẹ́ pé àwọn kan tó yẹ pé iṣẹ́ akápò gangan ni wọ́n lọ rèé kọ́ tẹ́yìn tó jọmọ ìlú tó yẹ pé nǹkan tí wọ́n mọ̀ ni. Torí ìdí èyí àwọn ò fẹ́ kí wọ́n ṣe ìwádìí lórí rẹ̀, lórí àwọn owó tí wọ́n ná, bó wọ́n ṣe ná, bó ló ṣe wọlé, báwo ni wọ́n ṣe ná, àti àwọn tí wọ́n ṣe agbátẹrù nínú rẹ̀. Àwọn bàbá wa Sàká Balógun àwọn náà sọ̀rọ̀ yìí jáde gẹ́gẹ́ bí ìròyìn ṣe mú jáde wá. Recall individual has also been calling for the dissolution of the association leadership on social media, citing conduct congruous with principle of association and undermining of Ṣọ̀ún stood as reason. Ìpèpè ti pọ̀ látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mọ́ lórí social media kálẹ̀ káàkiri tí wọ́n sọ pé ẹ tú ilé yìí ká pátápátá torí pé nǹkan tí parapọ̀ yìí tán ṣe kọjá ó bani lójú jẹ́ púpọ̀, ó sì tàbùkù ìlú torí pé ó fi hàn pé ìjókòó àbòsí làwọn jókòó láti pé kí wọ́n ṣe níbẹ̀ yẹn. So nídìí èyí òun fi ń pèpè fún pé kán tú ilé ká, kán ṣe ìwádìí nípa ọ̀rọ̀ owó parapọ̀ kí gbogbo ayé kan mọ̀ sí. Níbí lérò pé gbogbo àwa tá a bá jẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ̀tọ́ wa ni láti pé ká mọ̀ báwo lówó ṣe wọlé, báwo ni wọ́n ṣe ná. Tó bá ṣe é ṣe, ó jẹ́ dandan fún wa ni láti pé ká mọ̀. Àwa ó sì béèrè. Bá a bá tiẹ̀ ní púpọ̀, èmi ní ẹlẹ́rìí tí mo bá bá yọ orúkọ wa àbí tẹ́ bá yọ bí wọ́n pé ti máàkì ẹ̀, tẹ́ bá lè recognize wa, àwa ní àwọn ẹlẹ́rìí pé àwa dáwó síwájú pàpà. Èmi yìí kan ẹ̀rí wà ń bẹ. Àwọn tí mo sì fi dáwó nígbà tí wọ́n náà ń bẹ láyé mi kú. So tí èmi náà bá sọ pé mo fẹ́ mọ ibi tán náwó mi sí tọ́jú gbogbo owó mi, kò tí ì burú jù. So níbí yìí kó tó di pé àmọ̀ ṣe fèyí sàṣì lọ, mo fẹ́ pèpè pé bàbá wa tó jẹ́ alága Ògbómọ̀ṣọ́ parapọ̀, ẹ ṣì gbé o, ẹ ò gbéra, ẹ ṣàforíjì fún mi bá fẹ́ dàbí ìbínú. Àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí ẹ sọ tí kò bá ìgbà yìí mu. Ẹ̀yin àgbàlagbà lẹ máa sọ pé kú iṣẹ́, ìmọ̀ mú iṣẹ́ yá ni. Tẹ́ ẹ bá dáwó nítòótọ́ bẹ́ẹ̀ ṣe wí láti wí pé kí wọ́n fi kọ́ mọ́sálásí Ògbómọ̀ṣọ́, tí ẹ bá dáwó jọ gẹ́gẹ́ bí bàbá wa Sàká náà Balógun táwọn náà sọ wípé tí wọ́n bá dáwó jọ láti pé kí wọ́n fi kọ́ ààfin, tí a bá wá rí ẹnìkan tó wá dìde tó ní ìgbàlódé rèé, ẹ jẹ́ ká ṣe ní ti ìgbàlódé, tí wọ́n wá ṣe lórúkọ ìlú láì gba nǹkan kan lọ́wọ́ parapọ̀ kan fi ṣe kò tó ká yìn wọ́n lọ́gọ̀ ẹnu. Tàwa jókòó tàwa bẹ̀rẹ̀ sí máa ṣèrègùn owó wa kan wà ń bẹ, àwa dáwó ń gbà kan, ṣé tọ́lọ̀ ń bá ní kí kábíyèsí rebi tágbà rè, sáwọn ọmọ kábíyèsí fẹ́ wá pín ààfin wọn pé pín sọ́wọ́ pé ogún àwọn nìyí ni. Owó gbogbo yín lè pọ̀ níbẹ̀ ní tòótọ́, àwa yìí náà kéré. Àmọ́ ìgbà tán fi ń kọ́, àmọ́ àwọn tán fara ṣe tán fi ẹ̀mí ṣe, àmọ́ àwọn tán wá jókòó forí wọn ru pọ́npọ́n ṣe nǹkan kan lórí pé yóò ṣáda àwọn olówó ṣùgbọ́n a ṣe tán láti pè ká ṣe. Tẹ́ ẹ bá kó kalẹ̀, tẹ́ ẹ bá rẹ̀ ní tó bá fẹ́ gbé pọ́npọ́n kọ́ àbí tó fẹ́ gbé ìpẹ̀ wá. So ìnáwó tí wọ́n wá ṣe fáàfin ní ìsìn wá kọlu kábíyèsí lápò kò sí wọn lẹ́nu pé a ò rán ẹ níṣẹ́. Tó bá tiẹ̀ wá jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé ẹ dáwó sí mọ́sálásí, ẹ dáwó sí kínní ni, tẹ́ ẹ bá dáwó sí mọ́sálásí ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí, ṣé bí wọ́n ṣe ń rọ̀nù mọ́sálásí ní ìsìn ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ kán rọ̀nù ẹ̀ ni, ṣe fẹ́ kán rọ̀nù ẹ̀ bí hòtẹ́ẹ̀lì ni.
ẹ sọ fún wa pé ṣe fún wọn lówó pé kán sọ mọ́sálásí ìdílé ìranù. Àwọn tẹ́ kó síbẹ̀ ń fi mọ́sálásí ṣèrànù. Wọn ò lè búra rẹ̀ pé wọn ò fi mọ́sálásí ṣèrànù. Àwọn míì sọ mọ́sálásí di hòtẹ́ẹ̀lì wọn tó yẹ pé bẹ́ẹ̀ ni wọ́n lọ́ọ̀jì sí. Àwọn míì sì ń tún gbowó gẹ́gẹ́ bí àbúrò mi ti ṣe wí. Àwọn míì ń gba owó wípé torí àyè bá mọ̀ bí àwọn kan lè sọ pé wọ́n ń bọ̀ wá gbé mọ́sálásí lóru, báwọn nìkan lè sọ pé àwọn fẹ́ wọn tán sùn bẹ̀ tán sanwó fún wọn pé torí tí ọba dogun kó dogun, tí ọba dìjà kó dìjà. Sówó ń tẹ̀ dànù sí ń tẹ̀ kọ́ kalẹ̀ nìyẹn. Ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ o, ẹni tó ṣe dópin òun là gbàlà o. Ẹ kò kù ọ̀rọ̀ tẹ́ sọ ti fi hàn wípé nǹkan tinú yín wà nínú yín, ẹ mọ̀ nípa tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ sì kọbi tí ó bá já sí, torí tí ì bá sí pé ẹ bá kọbi tó fẹ́ já sí láti nǹkan bí ọdún 2 àtààbọ̀, ẹ̀yin yìí ò réèyàn pé kalẹ̀. Igun kínní, igun kejì, igun kẹta, kí gbogbo ayé ọba yín rí káwọn á jókòó káwọn mọ̀ bí léèrè káwọn pé Ògbómọ̀ṣọ́ ìlú bàbá wa ni kò gbọdọ̀ bàjẹ́. Ṣé gbogbo nǹkan ní kóòtù lè yanjú ni? Tí Ọlọ́run bá fún àwa yìí ní sùúrù, tí ó bá fún gbogbo àwọn tó kù nínú àwọn bí àwọn àbúrò wa, tí Ọlọ́run bá fún wọn ní sùúrù ni. Ṣé ẹ rò pé nǹkan tẹ́ ń dálẹ̀ yìí tí wọ́n ń dálẹ̀ tí wọ́n ń fà lọ́wọ́ yìí, ṣé ẹ rò pé wọ́n lè fara rẹ̀ lọ ni? Mo ń sọ ẹnìkan sọ pé lọ́ba ní kàkiri ò lè ṣe. Don't dare me. Wallahi don't dare me. Wallahi don't dare me. Mi ò lè kógun jàlú bàbá mi. Mo bá fẹ́ kógun jàlú bàbá mi, wallahi tallahi mo fi ọlọ́jọ́ ni mo fi búra fún yín pé Yunusa ò ní lò 24 hours. Mo pa irọ́. Mo fẹ́ kẹ́ prove me wrong. Ẹ béèrè lọ́wọ́ President Ọbásanjọ́ Tinubu tó bá jẹ́ pé wọ́n bá ti gbàgbé, màá rán wọn létí. Mo ti local government ní Èkó lẹ́ẹ̀mejì láàrin ọ̀sẹ̀ méjì. Lórí owó àwọn INEC kò sówó tèmi níbẹ̀. Ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ni mo jà fún nígbà náà tí mo ti local government yẹn bá. Mo ti tán káwọn èèyàn tó wá bá mi. Wọ́n sì pe Tinubu, wọ́n gbé fóònù fún kí etí mi yìí kó mọ́ gbọ́ ọ̀rọ̀ mọ́ látàsìkò yìí lọ títí ìjọ́ méje. Nígbà tí ọba ìdíjọ́ méje kí n má fi etí gbọ́ ọ̀rọ̀ mọ́ tí mo bá fi parọ́ fún yín. Tí mi pẹ̀lú Tinubu jọ sọ̀rọ̀, wọ́n pè mí tí wọ́n bá mi sọ̀rọ̀ pé kí n dákun, kí n jẹ́ kí wọ́n sí local government kán mọ́ jà. Àwọn sọ fún Akínpẹ̀lú kó sanwó àwọn èèyàn. Mi ò ní kọ́bọ̀ nínú owó yẹn, mo dẹ̀ jàjà yẹn, mi ò mú bottle water báyìí mi ò gbà lọ́wọ́ ẹnìkan. Owó tèmi ni mò ń ná níbẹ̀. Àwọn ọlọ́pàá tó wà níbẹ̀, mo ti local government yẹn lẹ́ẹ̀mejì. Ọjọ́ ta lákọ̀ọ́kọ́ tí mo ti jọ́kìjì tán débẹ̀, ẹni tán láwọn padà fi jẹ́ secretary fún Ìfàkọ̀jà yìí local government. Wọ́n fẹ́ fi ṣe secretary bẹ́ẹ̀ pé secretary tó wà níbẹ̀ òun náà ti kú. Wọ́n fẹ́ fẹlòmíì replace ẹ̀ pé secretary yẹn wà pẹ̀lú àwọn ló tó àṣírí pé àwọn ò tí ì sanwó. Tí ò bá rí bẹ́ẹ̀ bó láṣẹ mọ́. Òun ló tó àṣírí pé gọ́ọ̀mẹ̀ntì ti fáwọn lówó. Local government àwọn sì fẹ́ lọ sí Jerusalem. Òun fẹ́ ṣayé lọ ní tiẹ̀. Láì sanwó àwọn tó ń ṣiṣẹ́ wàhálà INEC lóko ẹgbẹ́. Mo lọ singularly, mo mú àgádágodo, mo sọ fọlọ́dẹ kó jáde ká mọ́ tí ọmọ inú ilé torí àwọn ọmọ ìgbà tó ń tó ṣe. A sì nígbà kókó oògùn fẹ́ǹsì jáde torí kọ́mọ́dà kí wọ́n sọ pé gbọ́dọ̀ bá jábọ̀ kó kú kọ́mọ́ pa wà láàlú ọ̀pá. Wallahi tallahi àwọn tájọ sísì wà láyé. Wọ́n bẹ̀ lẹ́kọ̀ọ́. Lè fún yín nọ́mbà àwọn èèyàn bíi 2 mẹ́ta kẹ́ pé wọ́n kẹ́ bí wọ́n lè rí. Mo ti nígbà mo ti ra padlock yẹn ni mo ti mú àgádágodo, mo ti mú kọ́kọ́rọ́ rẹ̀ báyìí ni mo ti sọ sí kànga. Peter bá ti àti nìyẹn. Ó kó kọ́kọ́rọ́ tó ń fi ṣe. Lẹ́yìn ìgbà tí mo sọ fún ọlọ́dẹ pé alága rẹ o, a ò bẹ́ ẹja o, ìwọ náà bíi tiwa ni o, à ń jàjà fún yín ni o. Ẹ̀já dàpọ̀ jẹ́ kó ń pọ̀ ga. Mo gbé fóònù mi fi 08023803396 ní nọ́mbà tí mo lò ń gbà náà. Wọ́n pe Akínpẹ̀lú, ó ti kú ní ìsìnkú lọ́wọ́ fọ̀hún kẹ́. Tí mo bá fi parọ́ mọ́ kẹ́lẹ́dà rẹ̀ nínú sáré kó mọ́ dìde sí mi láàrin ìgbà díẹ̀ kó ṣe mí lẹ́gbà tó kó ọ̀run mọ́ ṣàráyé. Wọ́n pe
nígbà wo ni aláàjì ń gbọ́ owó àwọn olùkọ́ àgbọ̀n owó àwọn tó ń ṣiṣẹ́ INEC wọ́n ti sanwó fún yín ẹ ò fún wọn lówó wọn àwọn èèyàn sì ń mú pa election ló sì ń bọ̀ yìí abápòpòpò ẹ dákun wọ́n sanwó kíní kankan ẹ filẹ̀ wọ́n bá dé máa mọ̀ sọ fún kó jáde tó bá jáde tán tó bá dé àmọ́ sọ̀rọ̀ ó dẹ̀ kọ́mọ́ndé pé kó jáde kó jẹ́ ká ṣe ń ta fẹ́ ṣe àti pa àwọn ọlọ́pàá sì lè wá bá wa ibi tí wọ́n ti lè wá bá wa náà sì dúró síta àwòdébẹ̀ àtàkété àwòdébẹ̀ local government àwòdébẹ̀ gate ọmọ wa kan bẹ l'Ógbómọ̀ṣọ́ yìí ó ń ṣiṣẹ́ DJ ó ní instrument tí wọ́n fi ń ṣiṣẹ́ tí wọ́n fi ń ṣeré kárẹ̀ káàkiri ẹ pé kẹbí léèrè táwọn níjẹ mi ò mọ ìjọ tí ń ròyìn mi níbi tí mo dúró sí níbi ìnáwó ọmọ mi ni bẹ́ẹ̀ ni mọ̀nà níjọ báyìí báyìí nígbà báyìí níbi báyìí ó júwe mi dáadáa ó sì tún júwe ọba àdúgbò yẹn pé bá a ṣe jẹ́ ìyẹn ọba yẹn jẹ́ àná fún mi ẹ̀gbọ́n ìyàwó mi ni ìyáálé mi tó wà ní Èkó ó júwe rẹ̀ fún mi ẹ béèrè lọ́wọ́ Táó tí ń fi ẹ́ńjìnì tí ń fi ọmọ Àwórì tí ń fi ẹ́ńjìnì tí ń fi rẹ́ǹtì l'Ógbómọ̀ṣọ́ ní ìsìn ẹ pé ẹni tó bá ní nọ́mbà rẹ pé kẹ bí léèrè pé kí ló mọ̀ nípa mi Yusuf mi ò sòpùrọ̀ ìdá mo bá bọ́ sórí agbárin nígbà tí mo bá wá tí mo bá ń parọ́ fún yín ẹlẹ́dàá gbogbo yín kó bí mi kó fìyà jẹ mí tó bá pè mí lóní irọ́ tí ò sì ṣe pé mo bá parọ́ ni Ọlọ́run fìyà jọ irọ́ náà lọ pàwọlé Ọlọ́run àwọn ọmọ rẹ ò ní dáadáa wọn ò ní sọ dáadáa wọn ò ní sọ owó tọ́kàn lẹ́nu wọn tó ń fi fàyè lẹ̀ torí ẹ mọ́ lérò pé everybody kan ríbi tìyín ni oníkànnì tí wọ́n jíjà gbára it's not new so gbogbo yìí tán ṣe yìí it's a new thing lọ́dọ̀ wọn wọ́n á ti taste ẹ̀ àti mọ how it goes wọ́n sanwó yẹn ẹ̀yìn ìgbà tán sanwó yẹn tán after a week less than 14 days na lé secretary yẹn ni mo takú wípé wọ́n dá padà mo fi Ọlọ́run bá búra àtúnlọ́ọ̀rẹ́ tuntun bá a ṣe ń tì lọ́wọ́ báyìí tán ní sọmọ pa dídé pé nǹkan tá a fẹ́ ṣe báyìí tí a ké pẹ̀lú tó ti gbọ́ pàwọ́ ní pẹ̀lú plaka ẹsẹ̀kẹsẹ̀ ló announce ló ní kí secretary tó ń kó padà sórí ipò rẹ̀ kó tètè lọ rí bá wa pé àwọn ti dá padà sórí ipò rẹ̀ àwọn èèyàn wọn Ìfàkọ̀jà local government eré àbí tí wọ́n ń gbé meanwhile mi ò tí ì sí ní side Ìfàkọ̀jà yìí nígbà náà mo wà ní Òjòdú àtòjòdú ni mo ti máa wá operate èmi ni chairman Jákàndé Progressive Forum mo ń control orúkọ rẹ̀ ti jẹ́ Lagos West Senatorial District èmi dẹ̀ ni chairman fún ti Ìfàkọ̀jà yìí but Lagos West Senatorial District èmi ni chairman wọn èmi mo máa kó àwọn èèyàn láti àdúgbò wa bá tí mo máa kó lọ sílé bàbá nílùú Péjú wàláhì àwọn jókòó báyìí bí mi mo ṣe jókòó tí mo bá lájọjọ́ wọn jókòó báyìí sọ̀rọ̀ pẹ̀lú bàbá Jákàndé kó tó jáde láyé I'm an activist to the core pé pé torí nǹkan tí ń ṣe l'Ógbómọ̀ṣọ́ ìlú bàbá mi ni mi ò ní fẹ́ kó bàjẹ́ mo fi Ọlọ́run bá tó dá mi mo fi búra ọmọ yín tí ń ṣiṣẹ́ fún yín tó jẹ́ ọmọ bàbá mi tó wà ní Scotland ẹ pé kẹ bí ṣé mo máa kó wọn lọ sóde lọ́dọ̀ Jákàndé àbí mi kó wọn lọ ṣé nǹkan tí mo wí sí irọ́ ní abóòtọ́ ni ẹ̀yin ní gbogbo nǹkan tí mo ń ṣe jẹ́ tuntun lójú yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń bú mi yẹn ó ń fagbára kún agbára fún mi ni it means I'm doing it right yes a ti sọ̀rọ̀ padà pọ̀ tipẹ́ máa padà wá téèpù yẹn máa padà tún rí post yẹn fẹ́yìn èèyàn unedited tẹ́ ẹ gbọ́ but ẹ̀yin èèyàn kọ́ bí ara sí ń gbà náà that's about 6-7 months ago máa pa 1 2 3 part mẹ́ta ni mo ṣe ẹ gbà wá o ẹ̀yin tẹ́ wà lẹ́yìn òde ẹ gbà wá o Ògbómọ̀ṣọ́ fẹ́ rí bá ọ fẹ́ rí bá ọ fẹ́ rí bá sọ tẹ́ ẹ kọ́ tẹ́ ẹ gbọ́ ń gbà náà ńlá rí nísìnyí olùdé lẹ́yìn ẹ dákun torí Ọlọ́run ẹ wúru kánífà tá a wá ṣe kánífà tá a ṣe tí gbogbo àgbáyé ń pè tí wọ́n fi inú dùn hàn táwọn míì ń jẹ́ka wípé kí lórí táwọn ò wálé lórí táwọn ò sí níbẹ̀ tọdún mi àwọn ọjọ́ ṣe ni tínú wọn ń dùn táwọn èèyàn wọn sọ pé kódà àfàdé bíi pé ó ti di competition láàrin wa pẹ̀lú tìjẹ̀bú
you can just imagine ẹ wá wá ṣubú kínní yẹn ẹ̀yin bàbá tán tó sórí tébù yìí inú ni bí ni yín ò jẹ́ kẹ́ ẹ débẹ̀ ẹ wá dé wá pé Ògbómọ̀ṣọ́ parapọ̀ ẹ̀yin kẹ́ ẹ ṣe pé bí ṣe máa wáyé nù ẹ wá jókòó láti wá fẹ́ fi yẹ́yẹ́ ẹni tó fẹ́ gbàlúlẹ̀ Ọlọ́run ní fún yín ṣe o Ọlọ́run ní fún yín ṣe o kàn tí ó bá fi jẹ́ pé yín lẹ bá fẹ́ fa ìfàsẹ́yìn sí fún ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run ó tú parapọ̀ ká nígbà tí ẹ túká gan náà kí lẹ ṣe nígbà tí ẹ ò túká kí lẹ scholarship mélòó lẹ fọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ mọ gbìjà wọn mo fẹ́ kẹ́ jáde kẹ́ mọ bá mi gbìjà wọn ẹ tó wọn social media la wà ní ìsìn ẹ tó àwọn ọmọ tó yẹ pé parapọ̀ wọ́n jìjà dùn pé káwọn ọmọ kankan rí scholarship ọmọ jẹ́pọ̀ wọn directly pẹ̀lú àwọn tó wà ní diaspora pé ọmọ wa lélẹ̀ wá bá wa wá school fún lọ́fẹ̀ẹ́ lọ́wọ́ ẹ gbé ọmọ mélòó kan jáde lórí social media tẹ́ ẹ bá sì gbérọ́ jáde ọmọ òun ò ní kádùn torí kò sírú plan tí ó sì fún yín sí ilé lórí tó àwọn ọmọ tó mọ̀ sọ pé eléyìí ló mú ní California ó mú lọ California eléyìí ó mú lọ sí Canada gbogbo ẹni tó bá ní ká gbé òun jáde láti fi purọ́ fún Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run kò ní kádùn tọrẹ tànjà àti rọlẹ̀ ń bá kálẹ̀ káàkiri bọ́ọ̀hù mélòó lẹ gbẹ́ l'Ógbómọ̀ṣọ́ títì mélòó lẹ tún ṣe iléeṣẹ́ mélòó lẹ gbé wa ọ̀rọ̀ iná Ògbómọ̀ṣọ́ látọdún wo láti wà ń bẹ̀ ẹ wo bí ṣe tó bá ti ń fọ́nṣúwèétì ní ti ń wá díẹ̀ tí ń lọ ó sì dá ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ wípé wọ́n á sọ wípé kò sí iná l'Ógbómọ̀ṣọ́ tó àbúrò mi kan fẹ́ sorry àfáà mi kan fẹ́ mọ́ sọ pé kí ló rí tòun ní tanná fún wa pé má bànújẹ́ jẹ́ kán rí i pé ní òkùnkùn la wà torí pé kán lè bá aṣáánú wa tá a bá tún fẹ́ rí street light gan wọ́n tún power rẹ̀ ní pẹ̀lú diesel look at how expensive it is tí iná tí ó fi wọ̀lú àtúnrà àwọn tó ṣe tán fẹ́ múná náà wọ̀lú àtún ní mínísítà tó wà ní ìcháàjẹ tó tún lè ṣe ẹ wá torí ọ̀rọ̀ imamship ó ṣe imamship ẹ gbógun ti lu bàbá yín ẹ tún lọ rí tẹsẹ̀ yẹn mọ́lẹ̀ pé kán má rí ṣe bí wọ́n bá ṣe lójú yín wọ́n ṣe lẹ́yìn yín a sì rí nínú wọn tó yẹ pé àwọn òbí tó bí wọn tan ìmọ́lẹ̀ sínú mọ́sálásí kù ni ní ti dáadáa mo sọ fún yín a rí nínú àwọn tí wọ́n ń wá ìṣubú kábíyèsí tán sì wá ìṣubú ìlú yìí a rí nínú wọn tó pé bàbá tó bí wọn ó ṣe ẹ̀sìn dọ́jọ́ ogbó ni débi pé wọ́n ń taná sínú mọ́sálásí pé kí inú mọ́sálásí ọmọ sòókùn tán sì ń fi bẹ̀ lọ́hùn Ọlọ́run sì tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé bàbá wọn àti nínú àwọn ọmọ tí bàbá yẹn bí àwọn ètò wa wà Nàìjíríà wọn ti rán ní tí bàbá wọn ṣe ti dáadáa wọn wá kọ̀ bí wàá bàjẹ́ bí kó bàjẹ́ wọn wá dẹni tí wọ́n ń gbógun ti ìlú Ògbómọ̀ṣọ́ ẹ yí ọkàn yín àti ìwà yín padà bí kì í bá ṣe bẹ́ẹ̀ ní tí yóò bí ni yóò bí yín sọ̀rọ̀ wọn nìkan.